Oṣù kẹta ọdún yìí ló fẹ́ẹ́ jẹ́ wípé oṣù tí ìjínigbé ti wáyé jù lórílẹ̀-èdè Nàìjíríà, bó tiẹ̀ jẹ́ pé oṣù kẹta ọ̀hún kò tíì tẹnubẹ́po tán. Àwọn agbègbè lóríṣiríṣi ni wọ́n ti jí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn gbé, léyìí tí kò yọ àwọn ọmọ kékeré sílẹ̀. Bí wọ́n ṣe ń jínigbé lápá àríwá, bẹ́ẹ̀ ni wọ́n ń jí àwọn èèyàn gbé lápá ìwọ̀ oòrùn gúúsù àti ìlà oòrùn. Ní ìpínlẹ̀ Ogun, àwọn ajínigbé yìí ṣòro bíi agbọ́n. Lọ́sàn-án gan ọ̀sán ọjọ́ Ajé ni àwọn ajínigbé náà ya wọ agbègbè kan tí wọ́n ń pè ní Ìdọ̀wá ní ìpínlẹ̀ Ogun pẹ̀lú ìbòjú lójú wọn, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa yìnbọn lábàdì lágbègbè yìí, léyìí tó mú kí àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà, àwọn ilé ẹ̀kọ́ àti àwọn èèyàn tí wọ́n wà ní agbègbè náà sá àsálà fún ẹ̀mí wọn. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn ajínigbé náà tí wọ́n lo ìbòjú fi bo ojú wọn ní àwọn èèyàn ò tètè mọ̀ bóyá òṣèlétò ààbò ni wọ́n tàbí ajínigbé, nítorí ìmúra wọn kò yàtọ̀ sí ti àwọn òṣèlétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ti da gbogbo àwọn ìgboro rú ni wọ́n kọrí sí oko kan níbi tí wọ́n ti ń ṣe ọ̀sìn ohun abìyẹ́. Nígbà tí wọ́n dé oko náà ni wọ́n béèrè ẹni tó ní oko tí kò sì sí nílé. Àwọn ará agbègbè yìí sọ wípé ó jẹ́ ohun tó yanilẹ́nu wípé ìṣẹ̀lẹ̀ yìí tún wáyé lọ́jọ́ Ajé, látàrí wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n jí arákùnrin kan tóun náà jẹ́ àgbẹ̀ tó jẹ́ ẹ̀yà Haúsá gbé lọ láìpẹ́. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà tójú ẹ̀ ṣẹlẹ̀ lọ́sàn-án ọjọ́ Ajé sọ wípé àwọn ajínigbé náà wọ́n pọ̀ níye, tó sì jẹ́ wípé gbogbo wọn pátá ni wọ́n bo ojú wọn pẹ̀lú aṣọ. Kódà ó ṣàlàyé wípé gbogbo wọn ni wọ́n wọ aṣọ dúdú tí wọ́n sì múra bí òṣìṣẹ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ táwọn ti ìbọn alágbára lọ́wọ́ wọn. Wọ́n ní nígbà tí àwọn ajínigbé náà dé oko yìí ni wọ́n ní kí gbogbo àwọn òṣìṣẹ́ tó wà nínú oko náà dojúbolẹ̀ lórí ìkúnlẹ̀, tí wọ́n sì ń béèrè wípé kí wọ́n pèsè ẹni tó ní oko. Ṣùgbọ́n látàrí bó ṣe jẹ́ wípé ẹni tó ní oko náà kò sí nílé, ló fà á tí àwọn òṣìṣẹ́ náà kò fi fọhùn kankan jáde. Wọ́n ní lẹ́yìn èyí ni wọ́n tọ́ka sí ẹnìkan, léyìí tó jẹ́ wípé àwọn ajínigbé náà ń sọ wípé kó sọ nípa ara rẹ̀ àti irú èèyàn tó jẹ́. Nínú ọ̀rọ̀ yìí ni wọ́n tó mọ̀ wípé arákùnrin Túndé Ọ̀ṣífọwọ́kàn ni ó jẹ́ alábòójútó àti alákòóso tó ń tọ́jú oko náà, tó tún jẹ́ iyè kan sí ẹni tó lóko. Wọ́n ní níṣe ni àwọn ajínigbé yìí fi ọ̀rọ̀ náà ṣe bí a ò bá ràdán, níṣe làá fòòdè ṣẹbọ. Èyí ló mú kí wọ́n jí arákùnrin Túndé Ọ̀ṣífọwọ́kàn gbé lọ. Gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ olóyè nínú ìlú Ìdọ̀wá, ìyẹn Ṣọ́balójú ìlú Ìdọ̀wá, olóyè Yusuf Olúsànyà, tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Olúsànyà sọ wípé òótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé, kódà ọ̀sán gan bí nǹkan bíi aago kan sí aago méjì, bíi wákàtí kan lé gbáko ni àwọn ajínigbé náà fi ṣọṣẹ́, tí kò sì sí àwọn elétò ààbò kankan tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ó ṣàlàyé pé níṣe ni àwọn ajínigbé náà yìnbọn kété lẹ́yìn tí wọ́n ti da àwọn àárín ìlú rú, tí ọlọ́mọ ò mọmọ mọ́, tí oníkálukú ti bẹ̀rẹ̀ sí máa sá àsálà fún ẹ̀mí ẹ̀, ni wọ́n wọ inú ìlú náà tí wọ́n sì lọ tààrà sí oko ẹnìkan tó jẹ́ pé ọ̀kan lára oko tó gbajúgbajà nílùú Ìdọ̀wá, òun náà ni oko náà, níbi tí wọ́n ti ń sin àwọn nǹkan abìyẹ́ léyìí tá a mọ̀ sí poultry. Olóyè Olúsànyà ṣàlàyé pé nígbà tí àwọn ajínigbé náà dénú oko náà, níṣe ni wọ́n tọ́ka sí ẹnìkan, tó sì jẹ́ pé ẹni tí wọ́n tọ́ka sí yìí jẹ́ iyè kan sí ẹni tó ní oko, ìyẹn àbúrò rẹ̀ lọ́kùnrin. Èyí ló fà á tí wọ́n fi gbé e lápá ìyáká gbé e lọ. Olóyè Ṣọ́balójú tún sọ wípé ọ̀kan lára àwọn tó wà níbi tí wọ́n ti jí àwọn èèyàn náà gbé, tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí awakọ̀ tóun ń gbìyànjú láti sá lọ, ní àwọn ajínigbé náà yìnbọn fún ní ọrùn, tí wọ́n sì tún fi ọta ìbọn ba gbogbo ara ọkọ̀ tí awakọ̀ náà fi ń ṣiṣẹ́ ajé jẹ́. Bóyá awakọ̀ yìí wá kú tàbí kò kú, olóyè Olúsànyà kò fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Bákan náà, alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, Abíọ́dún Alámùtú, òun náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, tó sì ṣèlérí pé àwọn yóò ṣàwárí gbogbo àwọn amòòkùnṣìkà tí wọ́n hùwà láabi náà, àti wípé akitiyan ti ń lọ láti rí i wípé wọ́n gba àbúrò ẹni tó ní oko náà, èyí tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alákòóso ní oko náà, padà lọ́wọ́ àwọn ajínigbé náà láyọ̀ àtàlàáfíà láì farapa.
láti lè fòpin sí gbogbo fùlẹ́ńgẹ́ àwọn tí wọ́n jẹ́ ajínigbé àti láti ṣẹ́ ìyapa wọn pàápàá ní apá ilẹ̀ káàárọ̀ oòjíire ìyẹn nílẹ̀ Yorùbá. Òun ló ṣokùnfà ìdí tí ẹni tó jẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ìyẹn Ọba Adéyẹyè Ògúnwùsì ṣe pé ìpàdé àpérò lórí ọ̀rọ̀ ètò ààbò níbi tí àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ àti àwọn ọba aláyé tí wọ́n lé ní 200 ti péjúpésẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti lè ṣe ìpàdé ọ̀hún. Lára àwọn jàǹkànjàǹkàn tó wà níbi ìpàdé ọ̀hún ni Àràbà ìlú Òṣogbo ìyẹn Olóyè Ifáyẹmí Elébùíbọn. Ọba Adéyẹyè Ògúnwùsì lákòókò ìpàdé náà ké sí àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá pé kí wọ́n padà sí bí wọ́n ṣe ń ṣètò ààbò láyé àtijọ́ tí wọ́n fi ń dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ìlú tí wọ́n ń jọba lé lórí, nítorí wípé ìṣẹ̀ṣe kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn àti wípé láyé ìgbà náà kò sí ẹnikẹ́ni tán bí dá tí yóò tasẹ̀ àgẹ̀rẹ̀ tàbí máa sọ wípé tí ọba ìlú báwo. Ọba Ògúnwùsì sọ wípé látàrí àìbìkítà fún àṣà àti ìṣe àti bí àwọn èèyàn ṣe dáwọ́ ìṣẹ̀ṣe bolẹ̀, òun náà ló fà á tí àwọn àtọ̀húnrìnwá fi wá pa àwọn ọba aláyé nífọ̀nà-fọ̀ṣọ léyìí tí wọ́n pa wọ́n bí ẹni ń pa èèrà. Ọba Adéyẹyè ní láyé àtijọ́ kò sẹ́ni tó gbéná wojú ọba ká má wàá sọ wípé pa ọba aláyé, nítorí ẹ̀ ni wọ́n ṣe ń pè wọ́n ní aláṣẹ ìkejì òrìṣà. Ọba Ògúnwùsì sọ fún àwọn ọba aláyé náà pé kí gbogbo wọn padà síbi ìwáṣẹ̀ lójúnà àti lè dá iyì, ẹ̀yẹ, àpọ́nlé àti ẹ̀rù tó máa ń wà lára ọba padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Ọọ̀ni ìrìṣà tún sọ wípé lákòókò tí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá yìí tí wọ́n rú omi àlàáfíà ilẹ̀ Yorùbá, ó jẹ́ ohun tó kọni lóminú wípé níṣe ni àwọn ọba aládé tí wọ́n káwọ́ bọ̀tán. Ọba Ògúnwùsì sọ pé àkókò ti wá tó láti fi wọn jáde kúrò nílẹ̀ Yorùbá, kí wọ́n sì fi wọn kúrò pàápàá láwọn ibi tí wọ́n fara ṣoko sí láwọn igbó tó wà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. Bákan náà ni wọ́n sọ wípé ó yẹ kí wọ́n lé wọn ṣe àṣà kúrò láàrin ìlú ni, nítorí àtọ̀húnrìnwá ni wọ́n. Ó ní eléyìí yóò túbọ̀ fún àwọn àgbẹ̀ ní ìgboyà láti padà sórí oko wọn láìsí ìbẹ̀rù tàbí ìbojo, kí oúnjẹ sì lè pọ̀ lọ́pọ̀ yanturu nílẹ̀ Yorùbá. Bákan náà ni Ọba Ògúnwùsì tún rọ gbogbo àwọn ọba aládé náà tí wọ́n lé ní 200 tó wà níbi ìpàdé náà láti ṣàgbéyìnde àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe lójúnà àti dáàbò padà sáwọn ilẹ̀ wọn tí wọ́n ń jọba lé lórí. Ó rọ̀ wọ́n pé kí wọ́n jí lójú oorun o, kí wọ́n sì jí gìrì láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè wọ́n wípé aláṣẹ ìkejì òrìṣà, torí wípé àwọn ni wọ́n jẹ́ aṣojú gbogbo àwọn òrìṣà pátá. Ọba ẹni ìtàn kọminú gidigidi lórí bí wọ́n ṣe ṣekú pa àwọn ọba aláyé náà. Ó ní nǹkan èèwọ̀ gbáà ló jẹ́ nílẹ̀ Yorùbá wípé àwọn ajínigbé wọ́n wọ ààfin ọba aládé, wọ́n sì ṣekú pa ọba aládé. Bákan náà ni wọ́n ṣekú pa àwọn ọba méjì mìíràn. Ó ní nǹkan tó tini lójú gbà òun ni eléyìí. Ó ní nítorí ìdí èyí àkókò ti tó láti fòpin sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Lára àwọn tó sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún ní Àràbà ìlú Òṣogbo, Olóyè Ifáyẹmí Elébùíbọn. Olóyè Elébùíbọn sọ wípé bó tilẹ̀ jẹ́ wípé ìjọba àpapọ̀ ṣèlérí láti ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀, wọ́n ní díẹ̀ ọmọkùnrin ò tó àti wípé ọ̀rọ̀ ìjọba àpapọ̀ kò ṣeé tẹ̀lé. Ó yẹ kí àwa tá a jẹ́ ọmọ káàárọ̀ oòjíire náà ká jí gìrì láti mú ètò ààbò wa lọ́kùnkúndùn. Ó ní kí ilẹ̀ Yorùbá fàyè gba ìṣẹ̀ṣe nípa lílo òòṣà àti irúnmọlẹ̀ gbogbo láti máa dáàbò bo ilẹ̀ wọn. Olóyè Elébùíbọn mẹ́nubà díẹ̀ lára àwọn ọdún ìbílẹ̀ tí wọ́n máa ń ṣe, léyìí tí wọ́n máa fi ń ṣe àdúrà fún àwọn tí wọ́n jẹ́ irúnmọlẹ̀ kí wọ́n lè dáàbò bo ilẹ̀ wa. Bákan náà ni Olóyè Elébùíbọn sọ wípé láì fọ̀rọ̀gùn, ohun tó pọ̀ ló sodo sínú sáyẹ́ǹsì Yorùbá, ó wá kù sọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọba aláyé nílẹ̀ káàárọ̀ oòjíire láti lo ohun tí wọ́n ní gẹ́gẹ́ bí ìṣúra àti agbára láti máa dáàbò bo ilẹ̀ wọn lọ́wọ́ àwọn ajínigbé àti àwọn tó fẹ́ da àlàáfíà
ilẹ̀ Yorùbá láàmú. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.